lẹ́kùnrẹ́rẹ́ lẹ̀ ń wò látòrí iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde. Oníròyìn ni Jídé Moronfolu. Ẹgbọ́ròyìn náà. Ìjọba àpapọ̀ ti fi ìdánilójú hàn wípé ìwé àkójọpọ̀ nípa ọrọ̀ ajé àti ìgbafẹ́ ní ìpínlẹ̀ mẹ́rìndínlógójì àti olú ìlú Àbújá yóò jẹ́ ohun èlò ọgbọ́n àtinúdá fún ìdàgbàsókè ìlú. Mínísítà ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ ìlú Mohammed Idris níbi ìfilọ́lẹ̀ ìwé àkójọpọ̀ ṣe àpèjúwe ìwé náà gẹ́gẹ́ bí ìwé pàtàkì tí ó ń ṣe àfihàn àǹfààní ọrọ̀ ajé àti ìgbafẹ́ jákèjádò orílẹ̀-èdè yìí. Kíkọ lóminú gbígbógun ti ìwà ipá lòdì sí àwọn abilékọ àti àwọn ọ̀dọ́mọbìnrin. Àwọn tí ọ̀rọ̀ náà kàn ti pè fún ìbáṣepọ̀ tí ó dán mọ́rán pẹ̀lú àwọn iléeṣẹ́ ìjọba, àjọ ẹ̀sìn àti àjọ ìṣẹ̀ṣe láti kojú àwọn ìwà bẹ́ẹ̀ àti láti ṣe agbátẹrù àwùjọ tí ó láàbò. Wọ́n pè yìí níbi ìpàdé àwọn tí ọ̀rọ̀ náà kàn tí ó wáyé ní Center for Women Health and Information pẹ̀lú àtìlẹ́yìn láti ọ̀dọ̀ Ford Foundation ní ìpínlẹ̀ Ògùn. Akọ̀ròyìn wa ní ibi ìpàdé náà tí ó wáyé ní GRA jẹ́ àbọ̀ ìròyìn náà. Ẹ gbọ́ látẹnu rẹ̀ sí. Àkòrí àpérò náà ni àjọṣepọ̀ tó lè ṣe àlékún ìgbógun ti lílo ìwà ipá lórí àwọn ọmọbìnrin ní ìpínlẹ̀ Ògùn. Àwọn alẹ́nulọ́rọ̀ bójú wo ipa pàtàkì tí gbígbé ìgbésẹ̀ akin lápapọ̀ lè kó láti dẹ́kun ìpèníjà lílo ìwà ipá lórí àwọn obìnrin àti àwọn ọ̀dọ́mọbìnrin lọ́nà tí àwùjọ yóò sì wà ní àlàáfíà. Àpérò yìí ni ibùdó tó wà fún ọ̀rọ̀ ìlera àti ìròyìn fún àwọn obìnrin SEWIN pẹ̀lú àtìlẹ́yìn àjọ Ford Foundation ṣe onígbọ̀wọ́ rẹ̀. Àwọn adarí ìlú káàkiri ìpínlẹ̀ Ògùn láti gbé agbára wọ ìpolongo ìgbógun ti ìfìyàjẹni láàrin takọtabo. Lára kókó ayẹyẹ náà ni ṣíṣe àgbékalẹ̀ lílo ìlànà ẹ̀sìn ní èròǹgbà láti ṣètọ́ni fún àwọn ibùdó ìkọ́ni tó jẹ́ ti àwọn ẹlẹ́sìn láti wá ojútùú àti dídènà fífi ìyà jẹ àwọn obìnrin àti ọmọdébìnrin àti ṣe àtìlẹ́yìn fún ìwà ọmọlúàbí, ìrẹ̀lẹ̀ àti ìpèsè ààbò nípa lílo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìjíròrò tún bójú wo àwọn ìlànà ìṣẹ̀ǹbáyé tó ṣègbè lẹ́yìn fífi ìyà jẹ àwọn obìnrin àti ọmọdébìnrin. Ìfìyàjẹ àwọn obìnrin is the main concern of this program. Kí la ṣe máa bá wọn ṣe tó jẹ́ pé ìfìyàjẹ àwọn obìnrin á dínkù ní àárín wa. Ẹni tó ṣagbátẹrù ètò náà, Dókítà Yẹni Olúrọ́pò, pẹ̀lú àwọn akópa ìyókù tẹnumọ́ pàtàkì lílo àgbájọwọ́, ìlanilọ́yẹ̀ àti gbígbé ìgbésẹ̀ akin lè kó láti fòpin sí àwọn ìwà ipá láàrin ta. Ètò tí àwọn SEWIN ṣe yìí ni ó ń fún wa ní ẹ̀kọ́ lórí pé àwọn àṣà àti ìṣe wa tó yẹ pé kò ṣe àǹfààní sí àwọn obìnrin, tó yẹ pé ó mú ìpalára wá fún àwọn obìnrin ní àwùjọ wa. Bí gbogbo wa bá jọ pawọ́pọ̀ mọ́ iṣẹ́ yẹn ní ṣíṣe, bí gbọ́dọ̀ gbìyànjú láti lè tọ́jú ọmọ, má dúró de ọmọ ọ̀dọ̀ láti wá máa bá ẹ tọ́jú ọmọ rẹ. Kíní yìí ti wà tipẹ́ ṣùgbọ́n pẹ̀lú sẹ́mínà yìí àti ìta tí ń ṣe àti tí ìjọba ń ṣe àti gbogbo mo ní ìgbàgbọ́ pé àyípadà rere máa wà láti fún ìgbésí ayé rẹ àwọn obìnrin wa bí a ti ń tírìtì wọn. Àwọn òṣìṣẹ́ àti àwọn aṣojú ìjọba jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ti fòye gbé láti jẹ́ kí ìjókòó-sọ̀rọ̀ àti ìbáṣepọ̀ jẹ́ ojútùú sí ẹ̀hónú àti àlàáfíà níbi iṣẹ́. Wọ́n pe ìpè yìí níbi ìdánilẹ́kọ̀ọ́ àwọn ẹgbẹ́ àjàfún ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ the Joint National Public Service Negotiation Council Trade Union Side ní Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpàdé ọjọ́ méjì àpéjọpọ̀ onímọ̀ lórí ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè tí àwọn ẹgbẹ́ akọ̀ròyìn ṣe agbátẹrù rẹ̀ tí wọ́n ṣe ní Àbújá pẹ̀lú àkòrí àwọn iléeṣẹ́ ìròyìn àti ààbò bí wọ́n ṣe ń ṣe ìbárẹ́pọ̀ fún ìmúdàgbà bá orílẹ̀-èdè.
Shehu Muhammad Dati ń jábọ̀ ìròyìn wípé àpéjọpọ̀ náà dáfùrúgbàgbó láti la ìlànà tuntun fún òmìnira ìròyìn tí òtítọ́ sísọ kì í banilẹ́rù lórí ohun tó ní í ṣe pẹ̀lú ayé àti òmìnira èèyàn. Ẹ̀yà bí ọ̀kọ́rẹ́ òkun tó rẹ ọ̀sà yóò fàbọ̀ tẹ́lẹ̀ bùṣe ìmọ̀ọ́ba ìròyìn táwọn nílò nínú erégbódọ́là lọ́wọ́ náà kásùn rẹ o ó dòrọ̀.